àwọn ni loser nítorí pé they are living totally on Yorùbás. àwa là ń jẹ màálù wọn tó ń gbé wá, àwa là ń ṣe pátí jù nísìn tí wọ́n ní kó má wọlé Yorùbá mọ́. Ọlọ́run ṣeun, wàhálà àti ẹ̀dínkù ni. Niger tí wọ́n gbé lọ, àwọn náà ń sin màálù. Cameroon tí wọ́n kó lọ, àwọn náà ń sin màálù. Kò dàbí ilẹ̀ Yorùbá. Ó dáa, àtàwọn tí wọ́n wá kó lọ, tí wọ́n kó kò nílẹ̀ Yorùbá, tí wọ́n kó lọ bẹ̀, tí wọ́n kó lọ Cameroon, àwọn náà tún bá ta ń bẹ̀ ní bìbà. Wọ́n rí bí ta sí. Ata ti bàjẹ́ bìbà lọ fún wọn nísìn. Ata wọn ti bàjẹ́. Gbogbo ohun tó jẹ́ pé ó wà immediate perishable tó máa tètè bàjẹ́, wọ́n rí bí gbégbà mọ́. Yorùbá ní mi ò fẹ́, ó ṣàgbà mo bu wọn. Nígbò bá rẹ̀ ní ìràkọ́ ni ẹni jẹ sàrà lọ́gẹ̀ tó ń ṣe. Àwọn náà ti wá ń dàmọ̀ ní ìsìn pé ilẹ̀ Yorùbá ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn rárá. Wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Kódà tí wọ́n bá bẹ̀ wá pé ká gbà káwọn kó oúnjẹ wá, á sọ fún wọn pé kí wọ́n ṣe odindi ọdún kan ta àfẹ́ oúnjẹ wọn náà. Ẹ̀yin ìyá lọ́jà, this is a call on you people. Ẹ má gbà wọ́n láyè rárá for now pé kí wọ́n gbọ́jà wọlé. Ẹ jẹ́ kí Yorùbá máa tàǹtàǹtà. Ẹ jẹ́ kí Yorùbá máa tàǹtàǹ ṣe. Ẹ jẹ́ ká máa jẹ ǹtàǹ ṣe. Àṣírí ti tú nísìn. Àṣé lára Yorùbá làwọn ará bíi ti ń là. Àṣà wa là ń bá wọn patronize ọjà wọn ni wọ́n fi ń ṣakọ. Nísìn tí wọ́n ṣakọ sí wa tán rí pé àbẹ àwọn. Tí wọ́n rí pé kò sẹ́ni tó ta sáwọn. Cameroon tí wọ́n gbójúlé ìtìjú ni wọ́n bá bọ̀. Cameroon tí wọ́n gbójúlé ìtìjú ni wọ́n bá bọ̀. Niger tí wọ́n gbójúlé ìtìjú ni wọ́n bá bọ̀. Kí ló wá tún kù o? 10 good billion naira. Ṣọmọdé owó ni. Yes, torí pé gbogbo àwọn tí wọ́n gbóúnjẹ bọ̀lẹ̀ nílẹ̀ Yorùbá ni wọ́n dá padà náà jẹ́ kán wọlé. Àwọn tí wọ́n dẹ̀ ń dá wọn padà ti gbàgbé pé ata ní táìmù tó fi ń bàjẹ́, tòmátò ní táìmù tó fi ń bàjẹ́, wọ́n wá nǹkan nísìn wọn rí bí gbégbà mọ́. Ṣé ebi wá pa wá lẹ̀ Yorùbá? Ọlọ́run mú wọn o. Bọ́lọ́run ó ti máa bá wa mú wọn rèé. Àwọn ni wọ́n fi ọwọ́ ara wọn fa èèyàn. And the funniest part is àgbẹ̀ tó dààmú fódìdí ọdún kan tó gbin èrè. Púpọ̀ náà àwọn Haúsá tẹ̀ ń rí yẹn. Púpọ̀ nù wọn ló jẹ́ pé Haúsá ni wọ́n táwọn ò sínú wàhálà yìí. Gbogbo wọn làwọn Haúsá yìí ni wọ́n gbọ́dọ̀ wọ Nàìjíríà Yorùbá wá. Púpọ̀ nù wọn kẹ̀rẹ̀ wọ́n yá owó dáko ní. Orí oko yìí ni ìyàwó àtọmọ wọn ti ń jẹ. Wọ́n dà wọ́n sí wàhálà báyìí nísìn. Ìyẹn ò kàn àwa o. Orí gbogbo ilẹ̀ Yorùbá ló mú wọn. Orí gbogbo ilẹ̀ Yorùbá ló mú wọn. Ní agbára Ọlọ́run ní bọ́nú ẹ̀. Káwa náà máa jẹ ń tá àgbìn. Ká kó ní kálukú padà sóko. Ìwọ orí plot ilẹ̀ kékeré tó kù nù ilẹ̀ tó kọ́ yẹn, má jẹ́ kó live value lò kalẹ̀ síbẹ̀. Ìwọ náà túlẹ̀ kó gbìn nǹkan kan síbẹ̀. Lẹ́yìn oṣù méjì mẹ́ta kí wọ́n náà máa rí nǹkan. Kódà kó ṣe wéédú lèèyàn gbìn yóò jẹun. Kódà kó ṣata. Ẹ lọ ìlú òyìnbó. Gbogbo ẹ̀yin tẹ́ wà ìlú òyìnbó àbí mo parọ́? Oníkálukú ní máa ṣe small farm. Leisure time tí wọ́n níyẹn tó ń wèsì yẹn, ìwọ náà rọra fi gbìn nǹkan kan. Gbogbo ẹ̀ ló wákàtí kan lójúmọ́ nídìí ẹ̀. Wálẹ̀ kékeré kan bẹ̀ kó gbìn nǹkan sí. Wọ́n dẹ̀ ń pe mo gbàgbé orúkọ farming tí wọ́n pè yín tẹ́ ẹ bá rántí ẹ rán mi létí. Wọ́n á rọra mú bí ike kékeré kan, wọ́n á dàlú, wọ́n á bomi sí lábẹ́ báyìí, wọ́n á dẹ̀ gbìn nǹkan sí. Mo gbàgbé orúkọ tí wọ́n máa ń pè é. Ní kódà ẹ lè gbé sínú ilé, á dẹ̀ wù. Ẹ lè gbé sí compound yín lẹ́gbẹ̀ẹ́ ògiri, á wù ń bẹ̀. Àwọn tí wọ́n fẹ́ gbé wá padà ń sìn, it is even dangerous for us to buy it because wọ́n lè ti inject wọn láti fi ránró. Àìmọye tú ni wọ́n ti lè pa sí. Kẹ́nìbọ̀dì má gbà wọ́n láyè o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ já láṣẹ, ẹ má gbà wọ́n láyè. Wọ́n ti gbé oúnjẹ wọn sọ́run, àwa náà ò fẹ́ mọ́. A ò fẹ́ mọ́ o. They should not bring it here. 10 billion lásán náà sì lose. They are still going to lose trillions of dollars. Kì í ṣe náírà nìkan. Nígbà tí ìyà yẹn bá jẹ wọ́n dáadáa, bóyá bí tọ́lọ́n tiẹ̀ ti fẹ́ gbèjà wa rèé kò sẹ́ni tó lè sọ. Bóyá bí tọ́lọ́n ti fẹ́ bá wa mú wọn rèé. Torí nígbà tí àwọn tí wọ́n gbìn nǹkan, tí wọ́n bá ti rí pé owó làwọn máa lù sí yìí, wọ́n á jà, wọ́n á bẹ̀rẹ̀ sí ní bá àwọn tí wọ́n jó lórí wọn jà. Ibẹ̀ láyé wọn ti máa wá bàjẹ́ wá. That's right. Ọlọ́run ṣeun. Ọlọ́run ti ń gbèjà wa díẹ̀díẹ̀. Now, very good news ni pé àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá,
mo ti inú mi dùn àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní dìde àwọn náà wọ́n ti ẹ̀ wá tijú mọ́ ìkànṣe fídíò tí mo rí lénìí kábíyèsí olú orílẹ̀ kéńtà ọba adétòkunbọ̀ òkìkíọlá gbádégẹṣin tẹ́jú oṣó olú orílẹ̀ kéńtà wọ́n ṣe fídíò kan tí mo wò lónìí ó dà péjọ sátidé ni wọ́n ṣe fídíò yẹn inú mi dùn gbà tí mo wo fídíò yẹn pé ọba aládé kò tíjú ó tún dárúkọ yẹ ẹ wá gbé mi tẹ́ bá fẹ́ gbé mi ọba yẹn sọ ọ̀rọ̀ burúkú sí àwọn tí wọ́n fẹ́ gbé Sunday Igboho ni àwọn èèyàn ń bi Sunday Igboho léèrè mo rí interview kan tí wọ́n ti bí léèrè pé aṣọ tó o bọ́ ní ìgbà táwọn ẹni fẹ́ gbé ẹ aṣọ yìí ṣé o fi ṣoògùn ni àbí báwo ó nínú àwọn DSS yẹn ló fa aṣọ mọ́hun lọ́rùn lòun kúyà bọ̀ fún DSS dẹ̀ jáde síta sí wọ́n ń dìnnà ìpamọ́ òtí ẹ̀ fọwọ́ kan Sunday pé kódà àwọn ò sí ń bẹ̀ rárá ni Sunday dẹ̀ sọ pé oríṣi security outfit méjì ló wà ń bẹ̀ DSS and army ó ní kò sọ ọlọ́pàá ń bẹ̀ rárá wọn ò lu ọlọ́pàá Nigeria Army and DSS àwọn ni wọ́n wà nínú operation burst àwọn army ló wà nú ẹ̀ in tó wá yà mí lẹ́nu ni pé Ọ̀yọ́ state ló ní operation burst operation burst náà wà nú àwọn tí wọ́n fẹ́ arrest Igboho bẹ́tọ́ Ọlọ́run ti ṣeun kò possible fún wọn wọ́n ti wá ṣetán nísìn ó ti jájó wọn lójú nítorí pé ní tí wọ́n ṣe yìí now I now begin to reason the secret behind gbígbé tí wọ́n fẹ́ gbé Sunday nítorí unity Yorùbá ni o I'm telling you nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ náà fẹ́ prevent in fact mo gbọ́ from a reliable source pé yàtọ̀ fún Sunday gan pé wọ́n threaten bàbá Ayọ̀ Adébánjọ páwọn ń bọ̀ wá gbé bàbá yẹn náà bàbá yẹn dẹ̀ sọ pé kí wọ́n wá gbé òun ready so for us to know that unity Yorùbá ni wọ́n làwọn ará bí ìfẹ́ destroy wọn fẹ́ ká unite ni they knew the mission of Sunday Igboho they knew where he was going wọ́n mọ̀ pé ọ̀dọ̀ Gani Adam tó ń lọ yẹn tó bá lè lọ lièsì pẹ́rẹ́ mọ́ Sunday Igboho wọ́n mọ̀ pé wàhálà dé ẹni nìyẹn ó dẹ̀ dé sí wọn lóòótọ́ torí pé gbogbo àwọn tí wọ́n so mọ́ wákìlì pátá làwọn OPC yìí ti kó tán báyìí àsàtàrọ̀ yìí ó kù wákìlì nìkan tó yà mí lẹ́nu pé civil defence náà ń farawé àwọn ará bíi civil defence náà wà nínú àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn tí wọ́n fẹ́ lọ gbé Sunday Igboho can you imagine mi ò mẹ́ni tó rán wọn o mi ò lè sọ pé ní báyìí ni àmọ́ ẹni tí sóyẹn ń rùn lára ẹ̀ mọ̀ pé sẹ́yìn ń rùn lára òun á wá yà mí lẹ́nu ṣá pé ọmọ ọkọ Yorùbá kan lè ṣe irú ẹ̀ definitely tí a bá bá ọmọ Yorùbá kan nínú àwọn tí wọ́n plan pé kán gbé Sunday Igboho ájó lórí ọmọ àlè Yorùbá ni olórí ọmọ àlè Yorùbá tó dẹ̀ jẹ́ pé mistake ni Yorùbá máa ṣe tó bá jẹ́ pé tóun wà nípò mistake tó ga ni fúnrú wa láti entrust ipò Yorùbá fúnrú ẹni bẹ́ẹ̀ á jẹ́ pé Fúlàní in disguise ni á jẹ́ pé tóun tẹ́ bá lọ wò dáadáa bóyá Fúlàní níyẹ́ ẹ̀ tó ń fi bojú tàbí kó jẹ́ kí bàbá ẹ̀ jẹ́ Fúlàní because I see no reason why there is no any reason tí Yorùbá kan fi máa lọ liaise wípé kí wọ́n gbé Sunday Igboho. This man is fighting for the right of the whole Yorùbás. Kódà ká má ṣe pé èpè tí ń bó nítọ̀hún ká má ṣe èpè mi ìdárúkọ anybody mi ìmẹ́ni tó gbé mi dẹ̀ sọ pé lágbájá ni àmọ́ ẹnikẹ́ni tó bá ṣerú iṣẹ́ yẹn tó jẹ́ Yorùbá ni irú onítọ̀hún akábàámọ̀ kúrò nílẹ̀ Yorùbá ni o mo fọlọ́run bá búra tọ̀hún akábàámọ̀ kúrò nílẹ̀ Yorùbá ni because n tó ṣe òye mi kò dẹ̀ sí nǹkan tó ń ṣe wọ́n ju pé wọn ò fẹ́ kí unity yẹn kó ṣẹlẹ̀ they knew where he was going they knew it pé tó bá lọ bá Fẹ́nifẹ́re táfẹ́nifẹ́re bá join mọ́ Sunday Igboho tí Gani Adam tó join mọ́ ta ló tó kù lẹ̀ Yorùbá ẹnu káwọn ọba náà sọ̀tọ̀wọ́ wọn lẹ̀ káwọn náà join ni tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ unity tí wọn ò fẹ́ kó ṣẹlẹ̀ tó jẹ́ pé òun gangan ni factor tó ń destroy ilẹ̀ Yorùbá because we are not united now if we eventually united wàhálà dé ó dé bá Fúlàní because ogun yẹn within twinkle of an eye la máa ṣe ó dẹ̀ ti ń ṣe báyìí pẹ̀lú ogun ọ̀lọ́ ó dẹ̀ máa ṣẹ́ délẹ̀ ni ní agbára Ọlọ́run ọba ní àárín ọlá orí gbogbo orí tí wọ́n ti padànù tí wọ́n ti rán sọ́run àpàpàǹdodo láìrò tẹ́lẹ̀ ẹlòmíì dunnú pé òun bọ́ sí 2021 ni kò mọ̀ pé inú 2021 ẹlòmíì ti máa kàgbákò
ẹlòmíì jáde ńlé ó dágbére fún ọmọ àtìyàwó pé mò ń bọ̀ o, kò padà wá mọ́ inú sàárè ló ti bára ẹ̀ lọ́wọ́dà àwọn Fúlàní. Irú ẹni bẹ́ẹ̀ wọ́n wá Yorùbá wá fẹ́ parapọ̀ kí wọ́n find solutions irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹnìkan fẹ́ disrupt ẹ̀, gbogbo ọmọ Yorùbá tó bá lọ́wọ́ nú ẹ̀ á kábàámọ̀ kó láyé yìí ni lágbára Olódù ọba òkè. Àwọn Fúlàní ti bẹ̀rẹ̀ sí ní sunkún nísìn, wọ́n á dẹ̀ sunkún yẹn pẹ́. Mo fẹ́ fi fídíò tí ọba yẹn ṣe mo fẹ́ fi hàn wá. Bàbá òkúkú tijú kò tijú, ó dẹ̀ sọ jáde, kódà orí àpèrè ẹ̀gan ló wà tó ti ṣe fídíò yẹn pé kí gbogbo èèyàn rí òun ò dẹ̀ kí ẹ̀. Bàbá yẹn dẹ̀ fi òun lẹ̀ gidi, tààràtààrà ni ló fohùn lẹ̀. Mo kí gbogbo ládéládé, mo kí gbogbo lóyèlóyè, mo kí gbogbo ọ̀tọ̀kùnrin ìlú, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí onílé, mo kí àlejò ní gbogbo ilẹ̀ Oòduà, jákèjádò ilẹ̀ káàárọ̀ oòjíire. Orúkọ tèmi ni Ọba Adétòkunbọ̀ Òkìkí Ọlágbádégẹṣin Tẹ́jú Oṣó, Olú orílẹ̀ Kéńtà. Adábọ̀yìn lèmi, ìran jagunjagun ni mí, jagunjagun ni bàbá tó bí mi lọ́mọ. Àwọn ọ̀ràn bàbá tèmi ló ń pè ní Adábọ̀yìn ní gbogbo ọwá, àyìnbọn bu àníjù ọlọ̀tẹ̀, ògbórí ògèdèǹgbé. Ìran jagunjagun lèmi, ìran jagunjagun ni mí. Mo rí fídíò kan lánàá tí wọ́n fẹ́ arrest olóyè Sunday Igboho. Ẹni tó bá dánwò àdọ̀tán, onítọ̀hún á jẹyán ẹ̀ níṣu. Ìgbà yẹn lẹ máa mọ̀ pé Yorùbá ní agbára, ìgbà yẹn lẹ máa mọ̀ pé Yorùbá ní oògùn, ìgbà yẹn lẹ máa mọ̀ pé Yorùbá ní ìṣẹ̀ṣe, ìgbà yẹn lẹ máa mọ̀ pé òrìṣà wà nílẹ̀ Yorùbá. Agbára sì ń bẹ bí tàtijọ́ o. Ẹ má lọ rò pé kò sí agbára nílẹ̀ Yorùbá mọ́ o. Ẹ má lọ rò pé kò ságbára, pàgbára ti tán o. Agbára wà nílẹ̀ Yorùbá gidi gan. Ó kàn jẹ́ pé Yorùbá àwa so magnanimous, àwa so àkíndédé bínú, àkíndédé jà. Ká tó jà a máa ń ronú wa jinlẹ̀. Torí ìbẹ̀rẹ̀ ìjà, ìbẹ̀rẹ̀ ogun la máa ń mọ̀, kò sẹ́ni tó máa mọ̀ nǹkan tó máa hẹ́ẹ̀dì ogun. Àwa ò dẹ̀ kí ń fẹ́ kógun ṣẹlẹ̀. Kò ṣe pé ẹrù ìjà ń bà wá o, ẹrù ìjà ò bá Yorùbá rárá, ẹrù ìjà ò bà wá. Kí lẹ fẹ́ arrest olóyè Sunday Igboho fún? Ipò jáde ó sọ̀rọ̀ pé kẹ́ má pa àwọn èèyàn wa mọ́. Ipò jáde ó sọ̀rọ̀ pé kẹ́ má jẹ oko wa mọ́. Àwọn Fúlàní máa mú ẹran, wọ́n á dá wọnú oko wa, wọ́n á bẹ̀rẹ̀ sí jẹ gbogbo àgbàdo, wọ́n á bẹ̀rẹ̀ sí jẹ gbogbo irè oko wa. Tá a bá sọ̀rọ̀, wọ́n á mú àwọn èèyàn wa, wọ́n á bẹ̀rẹ̀ sí pa wọ́n. Ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn Ẹsẹ́lú, ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn Àwórì, ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo axis yẹn, ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́ṣun. Tó ń mú àwọn èèyàn, tó ń pa wọ́n bí ẹran, tó ń dún wọn bí ẹran. Ẹ̀dẹ̀ ní ká má sọ̀rọ̀. Kí ló dé? Recently, close to 20 million of my farm proceeds ni àwọn màálù jẹ. Gbogbo àgbàdo tí mo gbìn about 400 acres. The evidence is there. Evidence is there. Anybody is free to come and look at it, to come and check it. Gbogbo àgbàdo tí mo gbìn, àwọn màálù yẹn ò jẹ́ káwọn àgbàdo yẹn kí wọ́n ṣe dáadáa. Nítorí time odindi ọba aládé lẹ́gbọ́n tó ń fohùn lẹ̀ yìí. Part 1 nìyẹn o, Part 1. Kó má yà wá lẹ́nu tá bá bẹ̀rẹ̀ sí ní rí reaction àwọn ọba. Tẹ́ bá ń gbọ́ pé àwọn ọba ti ń sọ̀rọ̀ sókè. Ẹ̀yin tẹ́ bá wo YouTube fídíò yìí, ẹ rí full version nínú YouTube because edited version ni, so ẹ máa rí full version ẹ wò nínú YouTube. Gbàgede Ìmọ̀ ní YouTube channel mi jẹ́, ẹ lọ wò ń bẹ̀. Eléyìí fi ń yé wa wípé ìṣẹ́gun ti ń balẹ̀ Yorùbá lágbára Ọlọ́run ọba. Ṣé báwọn ọba tá à ń sọ tẹ́lẹ̀ ni pé kí wọ́n dá sí, wọ́n ti ń dá sí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wípé ogun yẹn ti ń ṣẹ́. Nísìn táwọn ọba ti ń dìde, táwọn lóyèlóyè náà ti ń dìde, táwọn ládéládé ti ń dìde mọ́rọ̀ yìí, ẹ wá rí pé ìṣẹ́gun ti ń bọ̀ wá bá Yorùbá
ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ni mo fẹ́ bá sọ̀rọ̀ púpọ̀ nù yín ò lè wálé mọ́ lọ́wọ́ yìí ẹ̀rù ń bà yín láti wálé ó yẹ kó rí bẹ́ẹ̀ ta ló máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sún Adégbọrọ̀ àbí kí lorúkọ bàbá ayétẹ̀yẹ ń jẹ́ bàbá Ìgàngàn odindi PhD holder tí wọ́n gbé ọmọ àtìyàwó ẹ̀ wà ní Germany táwọn ń rò wípé kí bàbá àwọn dé láyọ̀ àtàlàfíà wọ́n kàn déédé gbọ́ ni pé Fúlàní ti pa in tó bà mí nínú jẹ́ ni pé gọ́fúnà stéètì ẹ̀ sọ pé kì í ṣe Fúlàní ló pa wọ́n láwọn olóṣèlú ló pa èyíkéyìí tó bá hùn kó jẹ́ ń bẹ̀ kò hàn sẹ́mi ṣùgbọ́n hàn sọ lódùwà ọba òkè kedere ló hàn sọ lọ́wọ́n Olódùmarè aráàlú òyìnbó wo ló wá máa rírú ẹ̀ tó máa fẹ́ wálé Dr. Aborode ẹ ṣeun jàre aráàlú òyìnbó wo ló máa fẹ́ rírú ẹ̀ tó fẹ́ wálé ẹ̀rù ń ba gbogbo wọn ṣùgbọ́n mo fẹ́ fàsìkò yìí sọ fún yín pé ẹ fọkàn balẹ̀ láìpẹ́ ẹ gbọ́ròyìn ìṣẹ́gun wọ́n á lé àwọn Fúlàní kàbàkàbà wọ́n á lé wọn sáré iye tí ò sá lọ́nu wọn á pa wọn pàkúpà tí ò sí tó máa ṣẹlẹ̀ lù wá ṣẹ́gbọ́n tọ́ba yẹn sọ ó lágbára wà nílẹ̀ Yorùbá bíi tàtijọ́ ṣùgbọ́n Yorùbá kan wà magnanimous our magnanimity is what people are playing upon now ajé èèyàn tó nígbàmọ́ra tó ṣe sùúrù ajé nìkan tó nífẹ̀ẹ́ àwọn èèyàn tí wọn ò bá tọ́ wa even kéèyàn tọ́ wa kì í tètè fẹ́ jà a máa ń ṣe sùúrù gan ṣùgbọ́n o tí Yorùbá bá bínú tán gbogbo ayé á mú Yorùbá tì ó láti bẹ̀rẹ̀ sí ní rí wọ́n ní tí ẹ̀gún bá débi ẹ̀gún yẹn ti fẹ́ yọ ni ó ti ń débẹ̀ báyìí ṣẹ́rí gbogbo ìta ṣe kọjá yẹn rìhásà lásán ni the whole original is coming now President Buhari wọ́n lọ sọ pé kò sí restructuring àwọn ò tiẹ̀ fẹ́ restructuring a ò fẹ́ restructuring we don't want restructuring forget restructuring what we want is Yorùbá nation àwọn kan bí mi pé Yorùbá nation tá à ń pariwo yìí àwọn wo ló fẹ́ jẹ́ olórí wa tó bá dójú ṣúṣù fùrọ̀ Allah ṣáwọn oníjẹkújẹ lẹ́rò kan máa tójó lórí wa láíláyé ẹ̀yin ẹjẹ́ àṣì gbalẹ̀ ẹgbẹ́jẹ́ àgbà Yorùbá nation yẹn náà ìgbà yẹn lẹ́wàá rí tó ń pè ní revolution nílẹ̀ Yorùbá àtúnṣe máa bá gbogbo ọ̀rọ̀ àwọn tí ò yẹ kó lẹ́nu tán rò pa àwọn balẹ̀ Yorùbá yogun la máa pa wọ́n lẹ́nu mọ́ sam kódà gbogbo àwọn olóṣèlú tán sì ń sáré kiri tí wọ́n wò pó lè ṣẹlẹ̀ lóòótọ́ o kí wọ́n gbalẹ̀ Yorùbá o tí wọ́n sáré sọ̀pọ́ọ̀tì lójú tí ò dọ́kan wọn gbogbo wọn la mọ̀ ẹni tó ń dọ́gbọ́n dupò pírẹsidẹ́ǹtì lọ́kàn ara ẹ̀ wípé òun nìkan fi ṣe pírẹsidẹ́ǹtì ilẹ̀ Yorùbá tó ń fọkàn sí tó ń dọ́gbọ́n bá Sunday Igboho ṣọ̀rẹ́ àpàpàǹdodo gbogbo wọn la mọ̀ we know them bẹ́tà fẹ́ lé ẹlẹ́yọ̀rọ̀ jìnnànà ká tó padà wá fàbọ̀ fàdìyẹ nígbà tá a bá gba ilẹ̀ wa lọ́wọ́ wọn náà first then we shall now make what we call revolution in our own area in our own clan in our own Yorùbá race kì í ṣe pé àmọ́ tó kàn kì í ṣe pé àmọ́ nǹkan tó ń lọ so anybody má rò pé tí wọ́n bá gba Yorùbá nation yẹn náà ṣe báwọn tó ń rúlu wa náà ló máa níbo ẹgbọ́n táwọn lọ́wọ́ sọ ni ó ní tó bá yẹ oníkálukú máa jàjàǹgbara fúnra ẹ̀ ṣá rò pé Yorùbá nation aṣẹlẹ̀ lénìí àwọn tí wọ́n wá ń jẹ́ kínní máa rò pé àwọn máa lẹ́nu ọ̀rọ̀ láyé gbogbo wọn náà máa dá jókòó síbi kan ẹgbẹ́ ẹjókòó yín gbogbo ẹ̀yin tẹ́ ti dipò kan mú nílẹ̀ Yorùbá yìí ó yẹ jókòó àwọn new generations tí wọ́n mọ èyí tó kàn tí wọ́n rẹ́dì láti túnlẹ̀ Yorùbá ṣe àwọn ni wọ́n máa jẹ́ olórí o ipò tó yẹ ká tu àwọn ọba wa sí ipò ẹni pàtàkì ló yẹ kó bá wà ọba Ọ̀bìní ẹ lọ wo orú ipò tí wọ́n tò sí ẹ lọ wo orú ipò tí wọ́n tò ọba Ọ̀bìní sí kọ́ba Ọ̀bìní wá sọ pé òun fẹ́ lọ rí gọ́fúnà kan àbí òun fẹ́ sáré lọ Aso Rock rárá o ẹ̀gbọ́n tán sọ ni wọ́n ní ọba no dey go transfer you don't just see their king anyhow you don't just address their king anyhow you accord them with full respect lẹ́ni nílẹ̀ Yorùbá local government ló ń take care administration ọba first class common local government chairman ló ń take care first class ọba tí gbogbo yín wá rírì fún lọ́dọ̀ kódà local government chairman lè wà lọ́fíìsì kó ní kábíyèsí afẹ́rí yín lọ́fíìsì wa ó ń sáré lọ nìyẹn tó ráwọn náà sọ sálárì ẹ̀ nígbà tó Yorùbá nation bá ṣẹlẹ̀ gbogbo nǹkan ìlà máa address lágbára Ọlọ́run
àwọn ọba wa gbọ́dọ̀ fún wọn ní respect, wọ́n gbọ́dọ̀ wà nírú ipò tó yẹ kán wà. Iyì àtàpọ́nlé gbọ́dọ̀ wà fún ọba ilẹ̀ Yorùbá bíi tàtijọ́. Ẹ̀gbọ́n tó ń pọ̀ ọba ní kábíyèsí, Allah ni ó béèrè, ìtumọ̀ kábíyèsí nìyẹn. Wọ́n á wá padà sípò yẹn gbà yẹn. Àwọn ọba ò wá ní jẹ́ tọrọ jẹ mọ́, wọn ò ní já àwọn ọba alátẹnujẹ mọ́. Wọ́n á jọba olódodo. Ọdún àwọn ọba kan wà o tó jẹ́ pé ilẹ̀ Fúlàní la máa lé wọn lọ́ngbọ̀n bá gba Yorùbá state, tá a bá gba Yorùbá nation, ilẹ̀ Fúlàní la máa lé. Àwọn ọba kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n máa gba ilẹ̀ Fúlàní lọ, tí wọ́n lọ máa jẹ́ emir ilẹ̀ Fúlàní, tá a máa lé wọn kó ilẹ̀ Yorùbá, torí wọ́n ti ń proof wá sí pé àwọn kì í ṣe Yorùbá, Fúlàní làwọn. Amọ̀rú àwọn ọba bẹ́ẹ̀, ó yé mi ó yé yín, mi ò ní dárúkọ ọba kankan. Kẹ́ ẹ lè mọ̀ pé plan wà ńlẹ̀ fún Yorùbá nation. Gbogbo ẹ̀yin tẹ́ ń bèèrè bí mi léèrè pé tẹ́ bá gba Yorùbá nation náà, ṣe báwọn tí wọ́n tán rúlu wa yìí, níbo náà ti ń rúlu wa? Ṣé ń ta dán tanra wa jẹ́ Nàìjíríà yìí? We are talking of a working country. We are talking of a country, a working nation. A nation that you can sleep with your 2 eyes closed. Oni nation tá ń sọ̀rọ̀ ẹ̀ yìí, oni Yorùbá nation tá ń sọ̀rọ̀ ẹ̀. À ń sọ̀rọ̀ Yorùbá nation tó jẹ́ pé obìnrin kan pè mí ní 2 a.m. lénìí. Wọ́n ní Amẹ́ríkà ni wọ́n wà. Wọ́n ní tí àwọn bá fẹ́ kúrò níbi táwọn wà lọ sí New York ní 1 a.m. wọ́n láwọn drive lọ nìyẹn. Wọ́n níbẹ̀ ó dẹ̀ tó 12 hours sí ibi táwọn wà. Wọ́n ní 1 a.m. táwọn bá gbé mọ́tò àwọn báyìí, wọ́n láwọn ń lọ nìyẹn. Tọ́kùn àwọn balẹ̀ tí ò sí problem. Ẹ wá dánrú ẹ̀ wò Nàìjíríà. Kéèyàn kan kú kẹ́nìkan tí ìlú òyìnbó dé kó gbé mọ́tò 1 a.m. pẹ̀lú ògo Ọlọ́run kò ní padà wálé. Kò ní padà wálé. Irú insecurity bẹ́ẹ̀ ni Yorùbá nation máa address nílẹ̀ nígbà tó Yorùbá bá gba nation. So ẹ má máa béèrè mọ́ pé ẹ bá gba Yorùbá nation náà kí ni wọ́n máa no. Yorùbá knows what we are doing. Aláwọn olórí adẹ̀ láwọn tó lórí ṣe. Ọlọ́run á yọ́nú sí wa. Inú mi dùn n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, very sharing news ló ń ṣẹlẹ̀ láti ìjọ Saturday. Nínú mi ti dùn. Láìpẹ́ lágbára Ọlọ́run a máa gbọ́ very sharing news lórí ọ̀rọ̀ Wákìlì. Ẹ̀yin ará ayé tẹ́ fọkànbalẹ̀, wọ́n ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀. Nǹkan tí ò kàn dùn mẹ́mi, tí ò dùn mẹ́mi, ó ní pé bí wọ́n ti ṣe mú àwọn ará bíi tán lọ àdó fáwọn ọlọ́pàá. Ohun tó ń dùn mọ́ mi nìyẹn. Tó ń bà mí nínú jẹ́ nìyẹn. Ó ní pé kódà tẹ́ bá tiẹ̀ fẹ́ àdó fáwọn ọlọ́pàá, ẹ̀yin OPC ni mò ń bá wí sìn. Kẹ́ ẹ bá máa ara bíi kátẹ̀wá sọ pé òkè ẹ fẹ́ tẹ̀ lófin, you don't want to take laws into your hand. Ẹ fi nǹkan pamọ́ sí wọn lára kí wọ́n máa sin nǹkan yẹn. Ẹ fi nǹkan yẹn pamọ́ sí wọn lára. Bí Yorùbá ni yín, yóò fi gbọ́dọ̀ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ẹ tọ́jú nǹkan pamọ́ sí wọn lára kí wọ́n máa bá yín gbé kiri. Àjẹ́ tó pọ̀ mọ́ jẹ sọ́rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ ni. Ebe ẹ̀rẹ́ jẹ́ lẹ́nu ẹ̀ bí kì í ṣe pọ́n ríbọn lọ́wọ́ yín. Ẹ bá ti mú wọn bẹ́ẹ̀, ẹ sáfi nǹkan pamọ́ sí wọn lára kẹ́ ẹ hand over wọn fáwọn ọlọ́pàá. Ìbí ìbàdàn má lọ̀sẹ̀ kan kó tó kú, ẹ̀yin kọ́ lẹ́pa, ìyẹn ò kàn yín. Abẹ́yìn lẹ́pa ni, ó ti balẹ̀ jẹ́. Ẹ mọyì ọmọ obìnrin tí wọ́n ti rape. Wákìlì ń lọ sọ́jà lọ tajà, ó lọ ń ta èso tí ó gbìn, èso eléèso, ó lọ ń tà lọ́jà. Ẹnìkan pè mí lánàá, mo dẹ̀ ti rán ẹnìyẹn ṣẹ́. Láìpẹ́ máa wá fi fídíò gbogbo tú tí Wákìlì ń pa hàn yín. Àwọn boys mi, mo ti liaise ẹ̀ pẹ̀lú máa yẹn. Mo ti sọ fún wọn pé kí wọ́n máa bá mi ṣiṣẹ́ yẹn. A fẹ́ wá fi hàn àwọn èèyàn, mo ti kọ́ record gbogbo territory Wákìlì yẹn. Kọ́ dẹ̀ record bó ṣe ń lọ ọjà tó ń lọ tó ń bọ̀. I will come and show you kẹ́ wo ayé burúkú tó ń jẹ. Àbọ̀ nítorí láìpẹ́ ọwọ́ ti ń ẹni tó jẹ́ alọ́wọ́ ọ̀tún bá ẹ̀. Àtẹni tó ń kó gbogbo ammunitions fún ọwọ́ ti bá gbogbo wọn. Ní agbára Ọlọ́run, lágbára Ọlọ́run, ọwọ́ ti bá gbogbo wọn. Ní ìjọ́ méjì péré tí OPC bá wa dá sọ̀rọ̀ yìí. So definitely his days are numbered. Ní agbára Ọlọ́run, his days are numbered. And Yorùbá, success is ours. Very soon we are going to hear the very good news. Ọlọ́run á gbàdúrà wa. Àsìkò ti lọ. Láàrin ìṣẹ́jú 5 péré. Mo fẹ́ ká fi kọ́ọ̀lù wọlé láàrin 5 minutes. Phone number tí a máa ń pè sí, gbogbo wa náà la mọ phone number yìí. Ó yá o, ẹ̀yin tí ẹ ti mọ phone number yẹn,
ó yá ní pápápá mo ti ṣojú òpó lẹ̀ o mo ti ṣojú òpó lẹ̀ ó yá láàrin ìṣẹ́jú méjì péré. hello sir ẹ káàsán sá o àwa nìyẹn sá. láti Èjìgbò Ahmed láti Èjìgbò Ọ̀ṣun state. Èjìgbò Ọ̀ṣun state tó. Ahmed láti Èjìgbò Ọ̀ṣun state. Ahmed láti Èjìgbò Ọ̀ṣun state. ok ìṣẹ́jú méjì péré ló kù o. ẹ kú ètò náà. yes sir. Ọlọ́run wà pẹ̀lú yín o. àmín. tó ti tán. ó yá o. ẹ jọ̀ọ́ kẹ́nìbọ̀dì má flash nọ́mbà yìí o mo ti fẹ́ sọ tipẹ́ pàápàá kẹ́nìbọ̀dì má flash nọ́mbà yìí lẹ́yìn ètò yìí pàápàá ẹ má flash mi ẹni tó bá flash mi máa ṣépè fún nọ́mbà yẹn ni 09079485035 09079485035. hello. ẹ jọ̀ọ́ ẹ má kí mi ẹ kàn sọ orúkọ yín kẹ́dẹ̀ lọ straight. láti ọjà ọ̀dàn mi àti wípé mi. ok. so àwa ti lé gbogbo àwọn haúsá yẹn àwọn àti lé wọn ládùúgbò wa mi. lọ́jà ọ̀dàn àbí. kọ́ má jẹ́ kán padà wá bímọ. that's right. bọ́n yìí ṣe yẹn wọ́n máa bẹ̀ sí ní poison yẹn ni. yes. wọ́n máa bẹ̀ wọ́n á wá gbogbo ọ̀nà tó fẹ́ máa fi kó bá wa nílẹ̀ Yorùbá ní ọ̀sẹ̀ máa gba ara ni. wọ́n gbọ́dọ̀ gbé nǹkan padà wá sí lẹ́yìn ilẹ̀ Yorùbá mi. bẹ́ẹ̀ni ẹ parọ́ sà. àwa ò tiẹ̀ ládùúgbò wa ń bí ìyá Haúsá àti ẹ̀fẹ́ rí ni. that's right. Ọlọ́run ti gbà fún wa bẹ́ẹ̀ Haúsá kankan ò sí lọ́dọ̀ tí wàá máa àwọn ò ní ìdí Haúsá nínú ìmọ̀ ara rẹ̀. ọ̀dà ẹ ṣeun gan sà. 09079485035 09079485035. hello. ẹ káàsán o. ẹ pé tó sà. ẹ ra sà. níbi ọ̀gọ́ tí mo fẹ́ sọ fún yín kí ọlọ́ọ̀dẹ kí ilẹ̀ Yorùbá kó dùn dáadáa. àmín. ẹ ló tẹ́ gbọ́dọ̀ mi. mo ń gbọ́. kí yóò lẹ Yorùbá tí wọ́n sòjọ́ dáadáa láti ní agbára láti rẹ pé èso kankan ò ní ní borí wa. gẹ́gẹ́ bí kábíyèsí yẹn ti sọ gbà kò sí ológun kankan kò sí ẹnìkankan tó lé agbára kankan tó ilẹ̀ Yorùbá. torí ilẹ̀ Yorùbá wọ́n jẹ́ ìyàtọ̀ pé ó sọ̀rọ̀ dáadáa èṣù kéṣù gbogbo ẹnikẹ́ni tí wọ́n lè ra owó sí ilẹ̀ Yorùbá pẹ̀lú ògbọ́lọ̀ àmọ́ borí wọn ni. àmì o ẹ ṣe sá o. Bara wọn kí wọ́n má dalẹ̀ ara wọn pàápàá kí wọ́n má dalẹ̀ ara wọn tí wọ́n bá ti dalẹ̀ ara wọn pẹ̀lú ògbọ́lọ̀ gbogbo ó ní ìyànjú. ọ̀dà ṣe ti gbọ́ báyìí wọ́n ní káwọn olórí náà kí wọ́n dira wọn mú ìṣẹ́jú kan péré ló kù mí lè gbajú kọ́ọ̀lù kan lọ mọ́ ó ti ẹ̀dá ìlú òyìnbó kan rèé. hello Kọ́lá. hello. ẹ káàsán o. láti ìlú wo kí lórúkọ o. ẹ fún iṣẹ́ o kò ní rẹ̀ yín o. àmì o. ìtawà náà nígbà mẹ́ta sí i wípé mo fi àfi ọpẹ́ fọ́lọ́run lérí gbogbo olóṣù tẹ̀ mọ́ wa lónìí jẹ́ ọ̀rẹ́ yìí. àmì o. ọlọ́ọ̀bà ni. àmì. wọ́n ní agbára mọ̀mọ́ yẹn bí wọ́n bá ní fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú Sunday Olóyè Ìgbòho tí wọ́n dẹ̀ má dalẹ̀ ara wọn kọ́dọ̀ dàpọ̀ kó jẹ́ ká jẹ ní Yorùbá kó jẹ́ ká jẹ nílẹ̀ Yorùbá kọ́dọ̀ wọn ṣàánú fún wa. and then èyí tí mo fẹ́ sọ náà ni wípé àwọn OPC ní gbogbo àwọn tí wọ́n ń jàjàgbara ìfún wa yìí
tí a bá ti mú wọn bí nǹkan tẹ́ ẹ sọ tí wọ́n tó bá ṣe yanjú nu gbóǹbẹ̀ nu wọn pàpà dandan wọ́n máa ṣe fídíò wọ́n yanjú wọn ní a bá pé mẹ́wàá tí wọ́n pa gbogbo wọn dànù nítorí kí wọ́n máa ṣe fún wọn nìyẹn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí máa pa wọn náà sínú gbóǹbẹ̀ wọn ò ní máa tí wọ́n ń ṣe. ọ̀kan nínú àwọn governors wa olóríire gbogbo wọn ó kàn jẹ́ pé ẹ̀rù ló ń bà wọ́n governors wa bẹ́ẹ̀ tí nísìnyí àwọn náà ti dìde. orúkọ kábíyèsí mo ti sọ lẹ́ẹ̀kan orúkọ kábíyèsí yẹn ni ọba adétòkunbọ̀ òkìkíọlá gbádégẹṣin tẹ́jú oṣó olú orílẹ̀ kéńtà tó oníyanṣe ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tẹ́ bá mi jẹ tèní náà ẹ ṣeun mo dúpẹ́ o ẹ lè pè wọlé mọ́ mo ti tójú òpó pa gbogbo yín pápátá ni mo dúpẹ́. mo ti pe fóònù nọ́mbà mi ẹni tó bá fẹ́ ní fóònù nọ́mbà kó padà lọ wo fídíò yìí. gbogbo ẹ̀yin tẹ́ ń wo fídíò yìí lórí YouTube ẹ bá mi sọ ẹ wo ibi tí wọ́n kọ subscribe sí kẹ́ ẹ subscribe síbẹ̀ ọ̀fẹ́ ni follow ló ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni ẹ̀yin tí ẹ ń wo fídíò yìí lórí Facebook ẹ wo ibi tí wọ́n kọ follow sí kẹ́ ẹ tẹ̀lé ètò Gbàgede Ìmọ̀. lágbára Ọlọ́run ọba Elédùmarè mo ní announcement kan fáwọn tí wọ́n sì dúró tán tí ì lọ ṣe ráwọn tí wọ́n ti lọ yẹn wọ́n máa retí nísìn wọn ní rí mi lọ́la o ti kú kọ́tàrùn kọ́ o kò sétò Gbàgede Ìmọ̀ lọ́la ọ̀la ni Wednesday ọ̀la ni Tuesday kò sí ètò Gbàgede Ìmọ̀ lọ́la tí mo fẹ́ máa ṣe ń sìn ní n máa ṣe Gbàgede Ìmọ̀ yìí máa ṣe ètò yìí níjọ́ Sunday Monday and Thursdays Sunday Monday Monday Wednesdays and Thursdays ó ti tán ọjọ́ mẹ́rin yẹn ni ìjọ Sunday ọjọ́ Monday ọjọ́ Wednesday àtọjọ́ Thursdays lẹ́ẹ̀máa rí ètò Gbàgede Ìmọ̀ wò lórí Facebook ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà lórí YouTube I'm always on YouTube bẹ́ẹ̀ lórí Facebook ẹ máa rí Gbàgede Ìmọ̀ wò live ní ọjọ́ Sunday Monday Wednesdays and Thursdays that is to say lọ́la ń sìn kò ní sí program lọ́la èmi náà lọ fi ọ̀la gba àwọn research àti láti fi ṣàwọn nǹkan míì àyàfi tí unexpected incidents bá ṣẹlẹ̀ nìkan ni màá sáré wọlé tí màá sọ fún wa and I will leave but by Sunday by Monday by Wednesdays and by Thursdays a máa ṣe comprehensive package Ọlọ́run á ṣe dáadáa fún wa o lẹ́ẹ̀kan sí ìyẹ̀yìn tẹ́ bá ti follow program yìí yálà lórí Facebook ni tàbí kẹ́ subscribe that is to say kẹ́ follow lórí YouTube ẹ ṣe bẹ́ẹ̀ Gbàgede Ìmọ̀ wà lórí Instagram channel wa òun náà ni Gbàgede Ìmọ̀ _22 Gbàgede Ìmọ̀ _22 bákan náà wà lórí Twitter handle mi ní Aláwìyé Báyọ̀ lórí YouTube channel wa jẹ́ Gbàgede Ìmọ̀ that is our channel on YouTube ẹ subscribe lọ́wọ́lọ́wọ́ ní àìpẹ́ not quite 2 hours mo ju fídíò kan sí orí YouTube very powerful video ìgbà tí mo ju immediately ń bẹ̀lẹ̀ yan 1000 ti wò láàrin 1 hour less than 1 hour tí mo ju so ẹ̀yin náà ẹ lọ wò ó ẹ̀yin tẹ́ bá ń wo YouTube channel mi ẹ lọ bá mi wò ó Ọlọ́run á ṣe dáadáa fún wa títí ọ̀la tá tún fi pàdé lágbára Ọlọ́run ó dàbọ̀.